ẹ̀lẹ́bẹ̀ ń wo ẹ̀yin tèmi ọ̀dẹ̀ ọdún bí a kú bójú ọjọ́ ṣe rí o. Ojú òní tiwa o, àníró ń gbé sọnù bí bá ń ṣe bí ọmọ. Èmi náà ni olórí Abímbọ́lá. Ẹ jẹ́ ká jọ wo òwe kan tí mo mú wá lónìí. Tí àgbàlagbà bá sọ wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tí àwọn àgbàlagbà kò wọ kèrègbè, kí lòwe yìí túmọ̀ sí? Òwe yìí ó fi wá pé ní kò sí ẹnikẹ́ni tí ò wúlò ní fún nǹkan kan tàbí òmíràn. A rí pé àwọn ọmọ kékeré ọwọ́ wọn ò lè torí pẹpẹ. Pẹpẹ yẹn níbi tí wọ́n ń kó àwọn nǹkan sí tí wọ́n á fi pamọ́, tí wọ́n bá kó àwọn nǹkan bọ̀ látoko tí wọ́n ti ṣáyan ẹ̀ tán, wọ́n á kó wọn sí inú ayanran, wọ́n á gbé wọn sí orí pẹpẹ lókè. Wọ́n á fi àwọn igi ńláńlá ni wọ́n máa fi ń ṣe àwọn pẹpẹ yẹn, bí àwọn igi ìrókò, bí àwọn àràbà, wọ́n á fi ṣe àwọn igi wọ̀nyẹn. Igi ńlá ni tó jẹ́ pé ó máa wà